kí ṣòkú bàbá wọn ìfẹ́ ni kẹ́nìbọ̀dì tó fẹ́ sọ̀rọ̀ kó wá múrú ẹni tó nífẹ̀ẹ́ rú ẹ̀ wà láyè sí. wá ìjà tẹ̀lé ìlú ẹ̀ ṣáà lè rí àlè Barrister ṣá láàrin àwọn olóyè máa fújì ìdú ṣáà lè rí. I don't know níbi tí mo kéré mọ yìí apology o ojú mi ni alájà yìí lọ́mọ wúrà kú ojú mi ni Haruna Ìṣọ̀lá kú ọjọ́ kájà àwọn ìṣòro láyé sí pé àwọn tẹ́lẹ̀ ló ń gbọ́ngàn nobody tí kí wọ́n yìí yàtọ̀ ó yàtọ̀ àánú Ọlọ́run ní ó kọjá ògùn báwo tó ẹ pé ògùn àti jó tán next year we are going to Ibadan to the converge of every other Barrister fans club ní gbogbo the whole world adúlọ̀ Ìbàdàn lórí òun nìkan náà yìí ni. aládùúró tí o ìṣèdúró ti wá láti gba ti màrí ti kú aláwùrá asọyìn lẹsàn tó gbọ́ màrí ti dé mo dúpẹ́ ìjẹ́ gbogbo àgbáyé gbogbo ẹ̀yìn aládùúró tí o gbogbo ẹ̀yìn aláfẹ̀yìn tí o ìṣèdúró ti ní láti gba ti màrí ti kú aláwùrá asọyìn lẹsàn tó gbọ́ màrí ti dé mo mọ̀rẹ́ o màrí ti dé ẹgbẹ́ kan wà o Mr Fuji Fans Clubs Worldwide ni wọ́n ń jẹ́ àwọn olólùfẹ́ orin Síkírù Àyìndé Barrister gan ni wọ́n o àwọn Sẹ́ríkì àwọn Sàràkí àwọn ìgbà ojúmọ́ láwùjọ tí wọ́n ní iṣẹ́ tó dáa lọ́wọ́ tí wọ́n sunwọ̀n lẹ́nìyàn àwọn yìí náà ni wọ́n kóra wọn jọ o ọ̀nà bá sọ pé títí ayé ni iṣẹ́ tí ọmọ òde ṣìfáwù ṣe sáyé tó fi sílẹ̀ kò ní parẹ́ o ṣe ọdún mẹ́rìnlá ti pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọjọ́ òun oṣù ti lọ ṣèbí nìkan bí ọdún mẹ́rìnlá sẹ́yìn ni ariwo gba ìlú lójijì táwọn èèyàn sáságbà súlà òjìlẹ̀lẹ̀lẹ̀ ní ìsọ̀lọ̀ níbi tí Aláyìndé ọmọ Ṣubọ́lá ń gbé ìyẹn Fuji Chamber nísọ̀lọ̀ lẹ́kọ̀ọ́ níbi tí alágbẹ̀dẹ àkọ́kọ́ nínú orin Fuji ti ń rọ kíní ọ̀hún kó lè dùn dáadáa ǹjẹ́ kí ni erédìí àti ariwo tó gba gbogbo ilẹ̀kílẹ̀ kan wọ́n ní Síkírù Àyìndé Barrister gan ni ó kú wọ́n ní ọmọ ìyàwó ológun ló jáláìsí bàbá Dèmó ọkọ Mojíráyọ̀ tó ṣe bí eré tó tẹ́rí gbaṣọ yọ̀bọ̀ ní àwọn aláṣàbí ń sunkún o bẹ́ẹ̀ ni àwọn olólùfẹ́ pàpà ń bára jẹ́ gidigidi ohun kan tó sì sọ náà ni pé bóyá ni àtúnlẹ̀ ríru Bàrúsáàtì Sìké Bàrí wọ́ndà ọmọ tápà lè ń pín mọ́ o ṣá o Bàrí ló kú lóòótọ́ ṣùgbọ́n níṣe níṣẹ́ Aláyìndé ń fojoojúmọ́ ayé tuntun sí o lójú ọmọ ara ayé ni o bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ má sí olórin kan yálà tó ti lọ jábọ̀ fẹ́dùmarè tàbí àwọn tó wà láyé tí wọ́n sì wà láàyè tí wọ́n ní ẹgbẹ́ tí wọ́n ní àwọn ọgbà tí wọ́n kóra wọn jọ tí wọ́n á pera wọn ní fáǹsì tó fẹ́ràn orin tí ọ̀gá olórin kan kọ tọkàntọkàn bí àwọn Bàrí Fest ti Aláyìndé àwa wọ́n ṣe ayẹyẹ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ làwọn àgbà ọ̀jọ̀gbọ́n tí wọ́n jọ ń ṣe ti bá tẹlifíṣàn yìí sọ̀rọ̀ ẹgbọ́n ohun tó ń sọ ọ́ nípa Sìké Bàrí wọ́ndà ọlọ́ládé Mr Money ọmọ ìyàwó ológun Àyìndé tó jáláìsí tó ti lọ jábọ̀ fẹ́dùmarè. orúkọ mi Alhaji Saheed Ọlárẹ̀wájú. ẹ ṣeun. wọ́n àwọn tí wọ́n jẹ́ olùfẹ́ Barrister tí wọ́n ń gbé ètò ìdájọ́ ọdún òwúrọ̀ mi èyí tí ẹ ṣe lè ní 14 years after tí àwájẹ kú bàbá bí ẹbí sí eré kó máa ṣe tí èyí fi lọ tán 14 years after. ẹ ṣeun Alhaji Dr. Síkírù Àyìndé Barrister kí Ọlọ́run kó dẹlẹ̀ fún èèyàn rẹ̀. èmi ni mo ṣe chairman planning committee Mr Fuji Fans Club 14 years remembrance prayer tọdún yìí and I tell you a rí response lọ́dọ̀ àwọn èèyàn beyond Nigeria the line lórí platform we saw people donating money àwọn tá àjọ ríra rí lórí ọ̀rọ̀ Barrister pé ẹgbẹ́ ọ̀sẹ̀ prayer yìí fún. When we sat down as a committee 9 of us as a budget 1 million naira nígbà tí fẹ́ rí pẹ̀lú bí tí Nàìjíríà dé yìí. aṣàbẹ̀sí wo wọ́n rẹ̀ ṣe abẹ́sí abádé wọ́n
ẹ bá gbé sórí platform o budget rẹ ẹ jẹ́ káwọn èèyàn wo ọ̀nà ẹ̀fẹ̀ ṣe o oko oṣù kan o oko oṣù méjì o oko 3 weeks o my brother Alhaji Dr. Yusuf Barrister mi ò mọ̀ but I can tell you ipe bí láì ọlọ́run gbà fún ìtura ìpìyàn kú 40 years after celebration ṣì lọ fún remembrance ṣì lọ fún nígbà tó lómi sọ pé nínú ilé ẹ̀gán wọn rántí pé kú nínú ilé wọn. Can you believe that ilé àwọn tó dáwó testimony we have testimony that ẹlòmíì ò rí Barrister ìṣòfin kú. I discover pé àwọn táwọn ṣe fans club ẹlò púpọ̀ ọ̀nù wa àwọn bàbá wa ní máa gbọ́ làwọn fi develop interest lórí. Kí máa ń fọ̀rọ̀ gùn ọlọ́gọ́ bẹ̀rẹ̀ fọlájí Dr. Yusuf Barrister ayẹyẹ when he was alive ẹ̀yìn ètò dáa. Can you believe, as I'm telling you, another club of Barrister fans club wọ́n ṣe the same quarter ṣe ìlíkọ̀ ọ̀rọ̀dún yìí náà lónìí. Simultaneously táwọn ọmọ ọ̀rọ̀ mọ̀ bàtà níbi ìwé ìṣòwò pé ọkẹ́ ọkọ̀ tó wà. My brother, 40 years Mr. Fuji fans club quarter ṣe lónìí it's a yearly thing. 15 years again àti ṣe program yìí àti ṣe remembrance prayer yìí àti ṣe ní sọ̀rọ̀ àti ṣe lálago méjì àti ṣe ní Òṣòwòlú àwọn ṣe ní Ìkòròdú lónìí. I am sure the next one we are going to Sango a máa ń gbé káàkiri ni so ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ayé ìsìnkú ọ̀rẹ́ Barrister ọlọ́run gbà fún. oríṣiríṣi nǹkan tí àwọn ti sọ àwọn tí wọ́n ti bá Barrister gbìyànjú ẹgbẹ́ tó bá ṣe kí nìkan ẹlòmíì ṣàbúrú ẹlòmíì sọ dáadáa àwọn nǹkan tó ń jẹ jáde bóyá sọ tó náà òkè ẹni yóò dúró ọlá ò dúró èrò tí ò dúró èrò tí ò dúró ṣé aláàjì sáré sáàgì àbọ̀lọ́pọ̀ ní kò rí. rárá I don't know ní ìmọ̀ kọ̀ọ̀kan ẹ o but I know that this is even beyond Ogun. Mo sọ fún yín mo ní nìkan tí àwọn kan wà they make contribution beyond Nigeria a ò ríra wa rí o wọ́n wà lórí platform ta form Mr. Fuji fans club náà wà and wọ́n dẹ̀ fi 100,000 50,000 wọ́n dẹ̀ fi ránṣẹ́ for this cause. Àwọn tó wà local ìwá mi náà àwọn obìnrin táwọn rò pé 20,000 àwọn ọ̀rẹ́ mi 50,000 everybody that's what this cause. Alhamdulillah, adúpẹ́ fọ́lọ́ adúpẹ́ kájọ adúpẹ́ pé a rí ṣe alhamdulillah mo fi àsìkò yìí dúpẹ́ everybody that is possible gbogbo àwọn tí wọ́n wá gbogbo mẹ́mbà wa ní diaspora wọ́n port gbogbo àwọn mẹ́mbà wa náà ní Nigeria and but they couldn't come because of one thing or the other but their spirit is with us we appreciate them adúpẹ́ gidi lọ́wọ́ wọn nínú ìtọ́wò wọn Ọlọ́run á bá wa wẹ̀ pẹ̀lú wọn ẹ ṣé gan. 40 years after Barrister's demise kí wọ́n kí orúkọ ẹ lóyún. Alhamdulillah, Fuji fans happen to be one of the Barrister club of the sisters club tí wọ́n come on board ní year 2020. Mo fẹ́ lè sọ pé ìgbélé ń gbà yẹn is coronavirus COVID-19 tó ṣẹlẹ̀ òun ló jẹ́ kí gbogbo wà lé from there we met on Facebook and one before you know it we form a platform and since that time to this time we are still together we are waxing stronger and stronger all our members home and abroad wọ́n fi ìfẹ́ wọ̀ pẹ̀lú wa wọ́n dẹ̀ gbé legacy bàbá dání bàbá wa Barrister in fact they are ready to propagate
the legacy. That is our mission. Our vision is to sustain the legacy to any length and ensure that it does not perish. And lágbára Ọlọ́run á fún wa ṣe. Èmi náà wá tí wọ́n fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ everybody. Being the president kò easy. Wọ́n nítorí mo jẹ́ ọmọdé, wọ́n nítorí mo jẹ́ obìnrin, wọ́n dúró tì mí gbágbágbágbá. Wọ́n ní èèyàn kúkúrú tó rán ẹni gígùn níṣẹ́. Èmi ló lè pè bẹ́ẹ̀. When you see me, you see my team members. When you see me, when you see Mr. Fuji fans member, wọ́n gbà fún mi, wọ́n ní ká máa nìṣó, Ọlọ́run dẹ̀ fún wa ṣe, gbogbo wa la jọ ṣe. All the planning committee, I appreciate you. The council of elders, I appreciate. All the stakeholders, àdúpẹ́. Barry first lápapọ̀, gbogbo àwọn stakeholders, àdúpẹ́ lọ́wọ́ wọn. Gbogbo president club tí wọ́n wá síbí lẹ́nìí, Barry the legend, mo dúpẹ́ gan. Barry forever, mo dúpẹ́. Àtàwọn tó kù náà tó lè wá, tó dẹ̀ ránṣẹ́, ìfẹ́ wọn wà pẹ̀lú wa. Then ọmọ bàbá wa gangan, Honourable Samsudeen àti Barry ti dé, they are with us here, we appreciate. Adúpẹ́ o, adúpẹ́ ní àwọn ọmọ wo lélẹ̀, láwọn ọmọdé, ní báwo ni tiwa ṣe jẹ́, adẹ̀fìfẹ́ wọn. You can all see it, you can feel it, the hall is full to the brim and everybody is happy. Everybody is happy. We are dancing. We don't care Nigeria. Tí pé ni ò bá wa o, Ọlọ́run ọba, ó ń jẹ́ pé ká máa fi ronú, ó ń jẹ́ ká máa gbádùn orí Barry. Ànábì wa máa ń pèsè àlàsàrà, kọ́lọ̀ bá wa fọ̀rúkẹ́. Ànábì Barrister náà, ànábì kan ni, kọ́lọ̀ bá wa fọ̀rúkẹ́ wọn, bá wa dúró tì wọ́n, kọ́lọ̀ fi okú ní sàárè fún wọn, kó máa kópa ṣe wọn rẹ́, kó má fi yà sàárè jẹ wọn. This is 40 years. I still promise and we stand on it. In the next 40 years, Barry legacy still lives on. In the next 17 years, Barry legacy lives on. When we leave, other people will embrace it. It is an embodiment. It's a legacy that has come to stay and it can never perish. Long live all the sister club that is celebrating Mr. Fuji Fans Club. May we see many more years in happiness, love, trust and honesty. Kọ́lọ̀ wà pẹ̀lú gbogbo wa. Ìfẹ́ tọ́lọ̀ fi kó sí wa láàrin, èṣù ò ní yà wá o, èṣù ò ní tú wa ká, kò ní rẹ̀ wá, kò ní sú wa ṣe. Ọlọ́run máa fi ọ̀pọ̀lọpọ̀ a máa fi sínú owó fún wa, a máa rómú, inú wa máa dùn, a wá fi àlàáfíà lólé ayé, a fi ìfọ̀kànbalẹ̀, a fi lólé ayé o. Mo fẹ́ kan dúpẹ́ sí o, gbogbo ẹni mú tọrọ tó mú kọ́bọ̀ tó ní pẹ́sẹ̀, and this legacy must keep going either in Mr. Fuji Fans Club and all other Fuji Fans Club, especially the Barry First Stakeholders Forum. We appreciate everybody, the planning committee, the stakeholders. Ẹ ṣé gan o, Alhaja Aulat, Alhaji Adeshigbe, Alhaja Monsurat, àti gbogbo àwọn big sisters mi pátápátá tí mi ò lè dárúkọ, tí mo lè kọ, chairman Alhaji Launmi, ẹ kú iṣẹ́, ẹ̀yin lẹ́ni ká máa nìṣó, làwọn náà fi wá fi ń yá, wá fi ń dùn láti ṣe. We thank you. Yeah, for the support and everything you've been doing. Alhaja Adeshigbe, Ọlọ́run wà pẹ̀lú yín o. Alhaja Aunty Ṣadé, mo dúpẹ́ o. Ìyá Ìbejì ní US. Every one of you, you are all stakeholders. Ẹ̀yin lẹ̀dẹ̀ ń ṣe làwa rí nínú wa fi ń dùn. Alhaja Aulat, àǹtí mi bí ń pé gbogbo yín pátápátá. Ọlọ́run wà pẹ̀lú everybody. We say thank you. And kíṣòkú ọ̀rọ̀ ìfẹ́ ni kẹ́nìbọ̀dì tó fẹ́ sọ̀rọ̀ kó wá múrú ẹni tó nífẹ̀ẹ́ rú ẹ̀ wà láyé sí. Ní àtẹ̀lé ìlú ẹ̀ ṣáà lè rí àlèlú Barrister ṣá láàrin àwọn olóyè àwọn Fuji ìdú ṣáà lè rí. I don't know níbi tí mo kéré mọ yìí apology o, ojú mi ni Alhaja Ayinla Ọmọwúrà kú, ojú mi ni Haruna Ìṣọ̀lá kú, ọjọ́ kàtà àwọn ìṣòro láyé sí pé àwọn tẹ́lẹ̀ lówó gbọ́gbọ́ nobody tí kí lóye ní yàtọ̀, ó yàtọ̀. Àánú Ọlọ́run ní ó kọjá ogun báwo tó ẹ́ kógun àtijọ́ tán. Àtijọ́ tán. Next year we are going to Ibadan to the converge of every other Barrister Fans Club ní gbogbo the whole world. A tún lọ Ìbàdàn lórí òun nìkan náà yìí ni. Every year Barrister ṣá. Barrister again. Àwọn àwọn sọ bẹ́ẹ̀ but èmi ti sọ fún wọn àti wo gbogbo ààyè kò sáyè tó lè gbà á bí Ìbàdàn yẹn. Security wise ó dá ká jáde ká wọnú lé ní the same company yẹn dan ká lọ gbé bìkan káwọn kan máa gbé 3rd street 4th street ó dá èmi náà wà náà tó sọ̀rọ̀ Èkó but the fact is
The fact is, all conducive, the color, security-wise. So that's my home. If I have the opportunity, I will tell them Ibadan still remain the best. Eko team is first television. Ero team Eko ni and this first television. If you have been there, what you know what I'm sharing about law. That 2 days carnival ni. Lórí yẹn kan, ọmọ gbàgbé. Thank you very, very much. Hello, bros. Ọ̀sẹ̀ tí wọ́n fún wa yẹn kì í ṣe èdè àwọn bí i kò. Kí àwọn bàbá wa ọmọ tọ̀sọ̀ kí wọ́n bá wa sọ ọ̀rọ̀ yẹn díẹ̀ nípa Barrister because sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n o àdẹ̀ lásìkò tó gbé pé ijó wọ̀ lára wa àti run against the time now ní more small time so àwọn máa ìwọ̀n bá wa sọ díẹ̀ because ọ̀rọ̀ nípa Barrister kò sí ọkọ̀ tí wọ́n máa sọ bí ìtò máa kú dákẹ́ ìjọba ní ká fún wọn ní gbogbo kálẹ̀ fún ṣíkà fi wọ́n sílẹ̀ wọ́n máa sọ̀rọ̀ ẹ láti ṣe ibi ní àgbẹ̀ náà wá àjọ ọ̀la wọ́n wá gbéṣẹ́ àti tòdítò ní bọ̀dà wá bẹ̀ wọ́n ní ọkọ̀ bàbá sọ díẹ̀ nípa Dr. Sikiru Ayinde Barrister tẹ́lọ́wọ́ àforíjì rẹ̀. Dr. Sikiru Ayinde Barrister ó jẹ́ bàbá tó fẹ́ràn àwọn ọmọ ẹ̀ dáadáa. Tábà wo nínú àwọn tí aláàjì kọ tó bá kọ lọ wájú, á dárúkọ àwọn ọmọ ẹ̀ ó ti fi sábù láìní, ó ti ní ẹ̀jẹ̀ àwọn sọ̀rọ̀ lórúkọ èkó, ó ti fi sámsì déyìn olùkọ́ báyìí ló ti kọ àti àwọn ìbejì. Èmi ni bàbá Síkírù, bàbá Síkírá, Prince 1, Prince 2, kọ́nà dáwọ́ àwọn nọ́ọ̀sì. Ẹni pé bàbá tó ń fi àwọn ọmọ ẹ̀ tó fi ń yan gẹ̀ẹ́ni gbogbo wa ọlọ́run àwọn wa ní àwọn ọmọ tí àwọn náà jáàmù fi yan gàn. Dr. Sikiru Ayinde Barrister of Blessed Memory ó jẹ́ ọkọ alámùbáríkà nígbà tí àwọn ọmọ kan kú nọ́ọ̀sì tó ń ṣe ní Kánò ẹran aláfẹ́gbẹ́rà yìí wọ̀ ó ní tóun bá dọ́rùn irú ìyàwó báyìí ní kó wọn fẹ́ ó ní ṣùgbọ́n ẹran ara lòdì kọ́nà tó dárí di òun ìbí nílé ló tọrọ àdáni jẹ́sẹ̀ nígbà àtàwọn ọmọ ábọ̀mù yẹn ẹni bẹ́ẹ̀ tó ń fẹ́ ìyàwó lójú ayé tó tún fẹ́ lẹ́yìn ikú ni àwọn ibi tó ti kọ orin bẹ́ẹ̀ tó ti di àwọn ìyàwó ẹ̀ ó pọ̀ síbi tó ti kọ ájì àlágà àìrá àbíkúrádé yọ̀ lábẹ́ sọ ó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kí bàbá àgbà wá ní ìjọba àkókò ẹnìbẹ̀ni tó ṣe déédéé nínú ilé mi. ọ̀fọ̀ mo ní pé ọkùnrin tó jẹ́ tó wà lóyà tó jẹ́ ẹ tó fẹ́ràn àwọn ìyàwó ẹ̀ dérúdérú ni alájò síbì kan níbi kan lọ tó bá kí ìyàwó ilé lọ sí ọ̀tún á tó kí ìbí lọ sí òsì. jẹ́ olùkọ́ àgbà ní Dr. Sikiru Ayinde Barrister tẹ́ bá wọ ọ̀pọ̀lọpọ̀ orin tí wọ́n kọ bí ìgbà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ gbogbo wa náà kọ́ lẹ́kọ̀ọ́ irú àwọn àpàdé pé àgbọ̀dọ̀ ọ̀fẹ́ kí ádàgbàsá bẹ àwọn òbí wa ṣùgbọ́n àwọn sound studio tó wà ládùúgbò wa orin tá a mọ́ gbọ́ yẹn ló dé ká yà ní ìwọ̀n bàtà yà lónìí so olùkọ́ àgbà yìí olùkọ́ gidi ni wọ́n tẹ́ bá gbogbo orin tí wọ́n kọ kò síbi tí bíbà tí wọ́n yé tó bá fẹ́ jókòó láti kọ́ ni wọ́n á pín sí ìpele ìpele wọ́n á bẹ̀rẹ̀ ní kan fi ìbọ̀ fún orúkọ Olúwa tábà kò bẹ́ẹ̀ wọ́n á fún wa nínú ọ̀nà tábà kò mọ̀ràn wọ́n á ti àwọn ọ̀dọ́ tó ń ṣẹlẹ̀ lórí current affairs wọ́n á fi gbọ́ àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ àtẹ̀lé ẹnìkan tó lòun lọ fi tàbí ìkan ó wá bí òun ní question ó wá sí gbọ́dọ̀ àbúrò àmì pé who is the opposition leader during the second republic ẹni yẹn ló wò wọ́n
òun kàn rántí pé ibi tí bàbá ti kọ́ pé opposition leader ni bàbá ọba Fẹ́mi òṣèlú bàbá ìkẹ́lẹ́. So ẹni pé tíjà tí ó gbóná tí ó lálù lákàní Dr. Square Barrister. Also èmi kú rí gẹ́gẹ́ bí prophet. Gbogbo tí Barrister ti sọ tó tó ní kó fi lé ayé sílẹ̀ gbogbo ẹ̀ ló ṣẹlẹ̀ lónìí. Ó ní mo sùn mo láàlá àlá tó kú, that is a precaution. Mo ta díẹ̀ ẹ̀rù bá mi o tí mo rí lójú oorun pé ẹ̀mí tá a lè dá à ń sinwó ìmásìs ilé ayé lọ sópin ọlọ́mọdé kúkúrú. Ṣé bàbá òfin kúkúrú ni bàbá fi tètè lọ ní ìbéèrè síláàjì? Ṣùgbọ́n tá a bá wo gbogbo àwọn tí ohun tó ṣẹlẹ̀ ní northern part of the country ní north east, àwọn Boko Haram, bandits, káwé àwọn ẹ̀mí tó ti ṣòfò. Ó dẹ̀ tún tẹ̀síwájú, ó ní kí ṣe pé ẹ̀rù ń bá òun olókòwò náà. Ṣùgbọ́n bí a ṣe ń ṣe ìjọba Nàìjíríà yìí tàbá bá lọ bẹ́ẹ̀, ẹ̀mí tí ó ṣòfò ó pọ̀. Tàbá wò láti lè ṣe in the last 7 years, ẹ̀wẹ̀ àwọn tí wọ́n ti pa ní Òkè Ọya, ẹ̀wẹ̀ ẹ̀mí tó ti sọnù ní north east, bàbá ti rí àwọn ilé tó ti pọ̀. They also sọ nípa ọrọ̀ ajé náà, pé tí àbá mójútó ọrọ̀ ajé, because ó ní gàrí sílé náà láti yọrí, ó ti kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ó di náírà àwọn olójú wa. Ta ló bẹ̀rẹ̀ fẹ́ẹ́ sàkà ìwé lónìí, more than 1,000, 5,000. Ẹ̀yìn sílé, ẹ̀yìn mínírààsì sílé 60. Ó tẹ àwọn ẹ̀ńtẹ́ ta mínírààsì ní sódìdí 500 naira. So bàbá ti rí òòyì ó ti rí gbogbo kìíní mú kàdá àmúgbà èèmọ̀ dábẹ́ tí wọ́n wá tó fún kí bàbá tó lọ. So he happened to be a great prophet and is a strong philosopher, a very good philosopher, because bàbá ti wòye àwọn nǹkan míì tó ń ṣẹlẹ̀ lónìí pé tí àwa mójútó nígbà yẹn pé ọjọ́ iwájú Nàìjíríà ó ń mì gbogbo ẹ̀ ló ti ṣẹlẹ̀. Then oríṣiríṣi gbogbo ọ̀nà ni bàbá gbà láti fi wàásù fún tẹrú tara tónílé, and bàbá is a good patron and we heard it there. Ẹni tí ó gbé orúkọ Nàìjíríà tó gbé ga ní òkè òkun tí ó yẹ kí àbàwọ́n kó ba orúkọ orílẹ̀-èdè wa. So ìdí nì tí èmi àti ẹ̀yin tó fi gbé ajókòó mi lónìí à ń wọ́ṣípù ẹ̀mẹ́ pé a rí gẹ́gẹ́ bí mentor. He happened to be a very great legend. That's the way we see it. Because of all wonderful things he has done for the country, for the nation, and the entire members of the citizen. It is on this note that me and you are gathering here today, year and every year. You have to remember him. And the thought is that he's challenging me and you. Torí pé ẹ̀ẹ̀mẹ́ta lèèyàn kú láyé, Barrister ti kú ara, ṣùgbọ́n kò tí ì kú àwọn iṣẹ́ tó ṣe sílẹ̀. So nígbà tí ẹ̀rọ wá sí ayé tó bá di pé àjọ̀wọ́ ẹ̀mí yìí àti lọ sọ́run àti kúkú àkọ́kọ́ nìyẹn. Ipò ẹ̀kejì ni iṣẹ́ tá a ṣe sílẹ̀. Ìjẹ́ tá a bá kú, ìjẹ́ àwọn yóò mọ ìjẹ́ lọ́wọ́ ìjọ ó mọ̀ láti wá sí dáadáa. Ibẹ̀ ló ti pé èmi àti ẹnìkọ̀ọ̀kan wá jíjà pé ká mójútó iṣẹ́ ọwọ́ wa. Ẹlẹ́ẹ̀kẹta, ìgbà táwọn tó mọ̀ wá tá a ṣe dáadáa fún ìgbà tó bá lọ tí ò sẹ́ni tí ó ròyìn wa mọ́ ìgbà yẹn la tó kú pátápátá ọlọ́run ní ká wọ́n lẹ́nu pátápátá ẹni kí gbogbo wa ká omi ẹ̀ṣọ́ wa wò kákan náà wo ijó bẹ̀ olóní tí olóní bá kọjú sílẹ̀ ìlú bẹ̀ àti ijó bẹ̀ nìkan la bá wò ṣùgbọ́n àwọn mẹ́sẹ́gìs tó bá fi sílẹ̀ ẹ mẹ́jẹ̀ kí mẹ́sẹ́gìs náà kó máa lọ ọlọ́run àkùnrin gbogbo wa àlùbáríkà tó bá Dr. Square Barrister tí gbogbo wa fi jókòó tá a fi náwó tá a nẹ́ra ọlọ́run àyè gbogbo wa gbogbo wa. mo wá ní ayé èèyàn ó pọ̀ ṣùgbọ́n màá mú mẹ́ta níbẹ̀. Àkọ́kọ́ ní ìwà ẹ̀dá, èkejì ohun tí Ọlọ́run bá ti kọ mọ́ ènìyàn, ẹ̀kẹta ohun tí ẹ̀dá bá fẹ́ lu ẹ̀ ń sọ fún Ọlọ́run pé òun fẹ́ jẹ́ láyé. Dr. Square Barrister èmi ti mọ̀ wọ́n láti kékeré, wọ́n bá àwọn ẹ̀gbọ́n wa kan lò gbà ni. Àwọn àwo wọn ni bàbá mi ń tọ́ àwa láti ṣeré láyé, láti mọ irú ọmọ tá a fẹ́ lẹ́yìn ọ̀la. Ó ní ẹ fún ọmọ education. Education is most essential. Ìyẹn ni pé ìwé ní kókó ohun tó máa kọ ní ẹ̀dá èèyàn nílé ayé. Aláìsí Square Barrister àkàndá ènìyàn ni tí wọ́n bí, tí wọ́n tọ́, tó tún fún ara ẹ̀ tó á tó ara ẹ̀ tó tó ara ẹ̀ bí. Ó sọ inú àwọ̀ ẹ̀ onígbà tó ń bá ń bẹ láyé ó lè máa jẹ̀rán òun.
bí kò tẹ̀ bá wà lọ́wọ́ láti.